bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí bàbá bọ́ síta bàbá ní wọ́n fẹ́ ṣe ọdún Olúùlú kí gbogbo obìnrin kí wọ́n gbélé wọn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn àáfàá kan bọ́ síta wọ́n ní títí bàbá ni bàbá sọ ṣẹ́rí wípé ó jù wọ́n lọ kò ṣẹ́gbẹ́ wọn ẹgbẹ́ bàbá wọn ló ń ṣe ẹ gbọ́ 25 okay you think it's 25 God bless you jàre ẹ̀yin wà bẹ́ẹ̀ gbà tí àṣẹlẹ̀ bí mi ò ní wá ayé tì ẹ̀ sì ní mọ bójì ọmọ ojú yìí ni àṣẹlẹ̀ ṣe bí mi God bless you for me mi ò mọ èjì mi àwọn tó mọ̀ ló sọ fún mi yẹn bàbá yẹn ní pé kí gbogbo obìnrin kí wọ́n gbé ilé wọ́n fẹ́ ṣọdún Olúùlú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin màmá bàbá mi àwọn àáfàá ìbọ́ síta wọ́n ní kí ẹ̀gbọ́n mi torí Ọlọ́run ìkúlẹ̀ mo wà ẹ̀yin gan ló yẹ kẹ́ sọ èjì mi fún mi tó wá jẹ́ párá àta ló wá bẹ́ẹ̀ gbà tí àṣẹlẹ̀ bí mi tó sì jẹ́ pé ẹ̀yin lẹ mọ̀ inú lẹ mọ̀ ta lẹ mọ̀ gbogbo ẹ̀ tó yẹ kẹ́ tètè sọ fún mi pé wá má ṣe mistake má lo fake life má bùkọ́ jó orí ẹ̀ 25 ni ẹ káàbọ̀ sórí ètò ẹ̀gbọ́n mi àwọn àbúrò mi ń kọ́ ń bẹ̀ àti ìyá mi ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa gbogbo yín pátápátá ni mò ń kí yín lákọ torí lákọ lògìdán ló máa ń bí so lákọ ni mo fi kí yín mo wá kí yín ní ìkí ọmọ káàárọ̀ ojíire mo kí yín ní ìkí ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ẹ káàbọ̀ sórí ètò mi ojú òní tiwa ẹ wá bá mi máa share ètò yẹn ẹ jẹ́ kó máa lọ lẹ́sẹẹsẹ share program tí mo wá ṣe mo fẹ́ kájọ pa ẹnu pọ̀ kájọ gba àwọn ọ̀dọ́ kájọ gbà wọ́n nímọ̀ràn ẹ̀yin bàbá màmá tẹ́ máa wo ètò yìí mo fẹ́ kí ẹ panu pọ̀ pẹ̀lú mi ẹ má dá mi dá prógrámù yìí kájọ gba àwọn ọ̀dọ́ kájọ gbà wọ́n nímọ̀ràn wípé kó má tẹ̀lé ẹnu ohun tí Táyé ṣe tó mú jẹ ẹlòmíà ṣe kò ní mú jẹ orí ló kó Wàsílà yọ Wàsílà ìbá ti dòkú ẹ gbọ́ mi orí ló kó Wàsílà yọ Wàsílà ìbá ti dòkú because ọ̀pọ̀lọpọ̀ àwọn YouTube sì wọ́n á rí nídìí wípé ìgbà tí Wàsílà ṣe Wàsílà popular ó dẹni tí wọ́n invite lọ sórí àwọn rédíò káàkiri tó lọ grant interview ó di ẹni tí gbogbo ayé mọ̀ ọ̀dọ́ tí ò láròjinlẹ̀ wípé ohun tí Wàsílà ṣe yìí tí wọ́n fi fà á létí tó bá ṣèṣọ́dọ̀ ẹlòmíì wọ́n lè ṣe kíni wọ́n lè má wò ó ṣe fún kó gbabẹ̀ bá ti tiẹ̀ lọ òkìkí tóun wá rò pé òun máa fi níyẹn ọ̀run ló máa ti lọ lókìkí yẹn ọ̀dọ́ mi lè má rò bẹ́ẹ̀ mo fẹ́ kájọ panu pọ̀ kájọ enlight àwọn ọ̀dọ́ kẹ́ bá wa ọ̀dọ́ sọ̀rọ̀ gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ bá wo prógrámù yìí ìmọ̀ràn tẹ́ lè fún àwọn ọ̀dọ́ ọ̀sìn ṣe rí tó bá ń sọ wípé àìwò lọ sọ yẹn tó bá sọ wípé ẹ má ṣe tó bá ti ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe ẹ má ṣe ẹ má jẹ́ kí wọ́n fi bíbélì brainwash wa bí mo ṣe ní ìgbàgbọ́ nínú Jésù Kristi ọmọ Ọlọ́run tó yìí tí wọ́n bá sọ fún mi pé Lady K street tó ti ń tajà yìí tó jẹ́ wípé mi ò lè ṣejọ́ kan kí n má ṣí ṣọ́ọ̀bù mi ọ máa ṣe orò ní street yìí ò gbọ́dọ̀ kọjá ò gbọ́dọ̀ ṣí ṣọ́ọ̀bù wàhálà mi ní ṣí ṣọ́ọ̀bù mi ní nítorí pé kí ni mo ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù kódà mi ò tiẹ̀ ní rántí pélé ọjọ́ yẹn máa mọ́ màá nílẹ̀ ò tí mọ́ ni mo ṣì ń sùn ní màmá sọ́nu lé mi ní tẹ̀ta mi ní yọjú wo wíńdò débi tí màmá ohun tó ń ṣẹlẹ̀ ń ta ṣẹ́mọ̀ ìdí bíbélì tí ní ẹ fi ti Késárì fún Késárì ṣe rí àwa ọ̀dọ́ sí ẹ má jẹ́ kó fi ẹ̀sìn bà wá láyé jẹ́ a gbé bíbélì àti Kùránì wá fún ìgbàlà ni àwọn tó dẹ̀ máa tọ̀nà ẹ̀ upside down wọ́n ti tọ̀nà ẹ̀ upside down wọ́n ti sọ́dí nǹkan míì wọ́n wá sọ́dí nǹkan míì yẹn ìyóò wá ní pé gbogbo nǹkan táwa bá fẹ́ ṣe ká má fi orí pípé ṣe ìṣẹ̀ṣe òun ṣẹgbẹ́ bàbá ẹnìkan ṣẹ́yìn lẹ́yìn Olódùmarè ìṣẹ̀ṣe ló tún kàn màá dẹ̀ sọ reason tí mo ṣe put ẹ̀ bẹ́ẹ̀ fún yín ìdí ni wípé iṣẹ́ tí ìṣẹ̀ṣe máa ṣe Jésù ò ní ṣe o ẹ má get me wrong o iṣẹ́ tí ìṣẹ̀ṣe máa ṣe Ànábì Muhammad sallallahu alaihi wasallam kò ní ṣe o tí wọ́n bá gbé Kùránì lẹ́sìn kó gbé Ògúnlákayé Ọ̀ṣìmọlẹ̀ sílẹ̀ kó gbé Bíbélì hùn sílẹ̀ kó wá sọ the same ọ̀rọ̀ fi rán mẹ́tẹ̀ẹ̀ta ń ṣe wàláì ogun ló kọ́kọ́ máa dáhùn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin èèyàn
tí bá parọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ sí comment section. Èwo ló kọ́kọ́ máa fọhùn, ló kọ́kọ́ máa dáhùn, ló máa kọ́kọ́ lọ jíṣẹ́ tiẹ̀. Kọ́ wá ní lọ́la igba irun mọ́lẹ̀ Ògúnlákayé Ọ̀ṣìnmọ́lẹ̀ ó yá dìde lọ ṣiṣẹ́ báyìí. Iṣẹ́ kan náà ni wọ́n rán àwọn mẹ́tẹ̀ẹ̀ta o ní the same spot, the same time, the same day. Ẹ gbàgbé o, wàláhì Bíbélì ò gbọ́ nǹkan kan, Kùránì yóò gbọ́ nǹkan kan. Wàsílà ò kú o, Wàsílà wà láyé o, èmi ti gbóhùn Wàsílà lẹ́ni o, kò kú o, kò kú o, kò kú o, ó wà láyé o, mo ti gbóhùn ẹ̀ lẹ́ni, ó wá lè kú lọ́la ṣùgbọ́n lẹ́ni tí mo ṣe máa yí sọ̀rọ̀ Wàsílà wà láyé, Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó kú lọ́la náà, Ọlọ́run ò ní jẹ́ kó kú. Lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́ tó sọ̀rọ̀ yẹn délẹ̀, Ògúnlákayé Ọ̀ṣìnmọ́lẹ̀ ti gbọ́ ti lọ ṣe o. Kí wá ló dé tá àgbà fàdá ni wáyé? Kí ló dé tá fẹ́ káwọn pásítọ̀ yìí máa tàn wá? Kí ló dé tá fẹ́ káwọn àáfàá máa tàn wá? Àwọn àáfàá tó bọ́ síta nígbà tí kábíyèsí Olúbàdàn tí bàbá sọ wípé ẹ̀yin obìnrin ẹgbẹ́ lẹ́yìn o, olóòlù máa jáde o. Àáfàá tó bọ́ sórí kí ló ti pè, kì í ṣe púpìtì la máa ń pe àga wàásù títí wọn náà, tó bọ́ sórí ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sọ wípé tí olóòlù bá fẹ́ jáde kó lọ sínú igbó kó lọ jáde, ṣẹ́rí àáfàá yẹn ń ta nígbà tó olóòlù jáde. Àbẹ́ ìríyàwó àáfàá yẹn ń ta ẹ̀yìn èèyàn nígbà tí olóòlù máa jáde. Àbẹ́ ìrí ọmọ àáfàá tó jẹ́ obìnrin ṣé ẹ rí níta nígbà tí olóòlù máa jáde. Kí wá ló dé táwa rọra ṣe kí ni ká gbà fún Ẹlẹ́dàá pé bó ṣe wọn adániwáyé tó dá oníṣẹ̀ṣe, tó dá kírísítẹ́nì, tó dá mùsùlùmí ló ṣe pé kò sí bá ṣe fẹ́ bá tún pé ó ti pín nǹkan ẹ̀ bó ṣe wù ú. Ohun táwa ò kà kún ìṣẹ̀ṣe tí àwọn baba ńlá baba wa pàtì. Ẹ mọ̀ pé ìyá yìí ń jẹ generation wa ìṣá, wàláhì ìyá ń jẹ generation wa. Ẹ gbàgbé pé mo jọmọ ya sẹ̀lẹ̀. Ìṣẹ̀ṣe táwọn baba ńlá baba wa pàtì tí wọ́n ní pé nítorí tí mo ti gba Kristi ní Olúwa àtolùgbàlà mi, nítorí tí mo ti gbé ìhámọ́ra ànábì wọ̀, mo ti lọ Mọ́kà, mo ti lọ sọ̀kò àṣetán, tí wọ́n pàtì ó fìyà jẹ generation wa yìí. Ara ìyà tó fi jẹ generation wa yìí ló fi jẹ́ pé Boko Haram máa wọlé dé á lo ìfúnpá. Ẹ̀yin di tẹ̀síbíùmù, Boko Haram á rọ̀bọ fún yín á wọlé. Tí rí Boko Haram tó yìnbọn fún tí ò wọlé. Ṣebí Kùránì tẹ̀síbíù tẹ̀yìn fà yẹn, ṣebí Boko Haram náà ń fà, kí ló mú tó tún lò fúnpá? Ìbéèrè ni o, kí ló mú tó lo ìfúnpá? Bíbélì tẹ̀yìn gbé síwájú tẹ̀sọ́ra yìí di lédi kéèkálé tẹ́ pé Jésù 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 Jésù, tó bá gbé ìbọn dé ó ní ìkóríta tí ẹ̀jẹ̀ Jésù yẹn máa ti protect yín o. Tí àwọn àáfàá náà dé ti bọ́ sórí social media yíyá àáfàá má bá yà wá YouTube jẹ́, tó bá sọ wípé ẹni tó ń bá yá àwọn èèyàn jẹ́ lọ́sìn tó ń corrupt àwọn èèyàn lọ, tí wọ́n ń ti àwọn èèyàn lọ síbi tí ò yẹ kí wọ́n lọ sí, àwọn àáfàá yìí ni. Àwọn àáfàá yìí ni. Ọkàn tí Wàsílà gbé síta wípé òun máa lọ fídíò olúùlù, òun máa lọ wo olúùlù, kò rí olúùlù sójú o. Ọ̀rọ̀ Wàsílà dàbí ọ̀rọ̀ Mósè ni. Nígbà tí Mósè sọ wípé Olúwa ni mo fẹ́ rí ẹsẹ̀, mẹ́sẹ̀njà ẹ ni mo jẹ́, ọmọọṣẹ́ ẹ ni mo jẹ́, mo fẹ́ rí ẹ by fire by force, ibikíbi tó bá wà Olúwa, mo fẹ́ rí ẹ, mo fẹ́ mọ ẹni tó ń jẹ́ Ọlọ́run àwa márìndìn. Akọ̀yìn sí báyìí, òun ni Mósè rí tójú Mósè fi fọ́. Bíbélì gan tún jẹ́ kó yé wa pé kò tún rí akọ̀yìn sí ẹ̀ gan, ó kọ̀ bí ìgbà téèyàn kọ̀ rí nǹkan fìrí. Òun ni Mósè rí tí Mósè fi fọ́ lójú tójú òfin ríran mọ́. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí Wàsílà. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí Wàsílà. Ọkàn wípé sẹ́ẹ̀ olúùlù yẹn màá lọ bá wọn wò, màá dẹ̀ ṣe fídíò ẹ̀. Kò rí olúùlù sójú o. Àwọn èrò tó tẹ̀lé olúùlù ló rí o. Wàsílà di onísun ẹ̀jẹ̀. Ó di onísun ẹ̀jẹ̀ nínú Bíbélì. Ó wá di onísun ẹ̀jẹ̀ section títí wa yìí, generation títí wa Wàsílà lónísun ẹ̀jẹ̀. Tí ò bá ń ṣe àánú tí Wàsílà rí gbà, tí ò bá ń ṣe àánú àwọn abiyamọ àti wípé tètè voice out pé ẹ wá o, àtijọ́ tóun ti lọ́wọ́ kíní ìdè látijọ́ Thursday, nǹkan báyìí báyìí ṣe òun o. Wàsílà donísun ẹ̀jẹ̀, ààrẹ ò balẹ̀ mọ́, kò gbádùn mọ́,
ó wá dáyà Ṣàngó tó wá padà lọ fáre fún nídìí Olúùlú. Ṣé tó bá jẹ́ wípé àwọn àáfàá ti máa ń wàásù fún wọn wípé ẹ fi ti Késárì fún Késárì, abánidá kò ní báni dé bẹ́ẹ̀. Àwọn àáfàá yìí nísìn èmi expect wípé kò yẹ kí wọ́n gbà kọ́ mú Wásílà ọmọ mùsùlùmí òdodo lọ sídìí Olúùlú wípé wọ́n lọ fárí fún. Ó yẹ kí gbogbo wọn àáfàá yẹn jáde kó wá gbé Kùránì kalẹ̀ káwá wọ̀gbà tí Kùránì máa ṣiṣẹ́, bóyá jẹ̀yẹ ò ní ya tán, bóyá Wásílà ò ní gbẹ tán. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ṣe kinní yẹn fún Wásílà, tí wọ́n ṣe ètùtù fún Wásílà, Wásílà gbádùn o. Tó bá jẹ́ wípé ṣe ni wọ́n ní kọ́tọ̀ ní ìlànà mùsùlùmí, ṣe mọ̀ pé jẹ̀yẹ ò ní dá. Tó bá tiẹ̀ máa wá dá, kì í ṣejọ́ yẹn, kì í ṣejọ́ kejì. Kó tó tó ijọ́ tí Kùránì máa bẹ̀rẹ̀ ṣẹ́ wípé kéjẹ̀ kó dá lára Wásílà, ẹ̀jẹ̀ máa ti tán lára Wásílà, Wásílà máa ti gbẹ̀kú. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ohun tó yẹ kí àwọn ọ̀dọ́ sìn ká má fi tẹ̀lé ẹnu àwọn mùsùlùmí nìyẹn. Ẹ má tẹ̀lé ẹnu àwọn pásítọ̀, ẹ má tẹ̀lé ẹnu àwọn oníṣẹ̀ṣe fake, ẹ má tẹ̀lé ẹnu. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Wásílà yìí. Àwọn àáfàá kan tún bọ́ síta, wọ́n tún sọ kọ́tọ̀kọ́tọ̀ lọ́rọ̀ wípé ẹrú ni Olúùlú jẹ́ ní ilẹ̀ Yorùbá. Ẹrú dẹ̀ fẹ́ payé lọ́mọ, orí yóò dẹ̀ pé ẹ̀rí Kùránì sọ̀kalẹ̀ kẹ́ fi gbọmọ yín là, ẹ̀rí pẹ̀ gbádùn. Ẹ̀yin àfáwọn yìí, ẹ̀ gbádùn. Àwọn ọ̀dọ́ sí, ẹ má jẹ́ kó tì wá pa. Nǹkan tó bá ti pè ní àìwò, ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ pẹ̀lú àìwò wọn. Ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ pẹ̀lú kí ni mo pè? Pẹ̀lú àkìíwò wọn, kó máa gbé àkìíwò wọn lọ, kó gbèrè síwájú, kò káyé. Ohun tó bá ti ní kí obìnrin má ṣe, ẹ má jẹ́ ká ṣe. Wọ́n ti bà so many things jẹ́ ní fún wa nílẹ̀ Yorùbá. Kò yẹ kó jẹ́ ọmọ Yorùbá ní Boko Haram máa wọlé máa kó. Léni báyìí sí, wọ́n tún ti kó èèyàn 6 lọ l'Ondo tí a sì lè ka nìyẹn. Wọ́n rán ìbọn fún àwọn 3 lẹ́ni August 3rd yìí. Ní ilẹ̀ Yorùbá, ṣé kò sí ìṣẹ̀ṣe ní ìlú Ondo ni? Ṣé kò sí ìṣẹ̀ṣe mọ́ ní ilẹ̀ Yorùbá ni? Ohun tó yẹ kí gbogbo wa pawọ́pọ̀ ká ṣe é sìn. Ó yẹ kí gbogbo wa padà ká tọ̀ àwọn àgbààgbà ilé wa lọ, pàápàá lọ ní ilẹ̀ Yorùbá, ká tọ̀ àwọn àgbààgbà tí wọ́n ṣèjòkó ti ìṣẹ̀ṣe. Irú mi sì mi mọ bá ṣe ń ṣe kankan nídìí ìṣẹ̀ṣe. Bẹ́ẹ̀ bá ní kí wá ṣe kankan nídìí ìṣẹ̀ṣe sí, àfi kí ya fi epo di èṣù, kí ya fi jẹ́ṣu, kí n ṣe ṣu, kí wá rọra lọ bu epo di òòṣà, kí rọra gbélé lórí kí mi jẹ́ ń tèmi, ohun tí mo mọ̀ nìyẹn. But àwọn tí wọ́n ṣe mọ̀ nípa kinní ló yẹ káwọn àgbààgbà wa máa bá wọn tọ̀, kọ́ máa bá wa tọ̀ lọ. Èèyàn kì í ní kíni ọkọ nílé kó fọwọ́ kó imí. Ní ìkóríta tí Fúlàní ti hàn wá lémọ̀dé ní Nàìjíríà sìn, ó yẹ kí wọ́n ti lọ bá wa jí gbogbo ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá dìde, kó wá bẹ̀rẹ̀ sí ní fight battle. Battle Boko Haram ti kọjá battle bò. Àwọn people ti surround wa, thanks for the gift, God bless you. Àwọn people ti yí wa ká. Àwọn people yóò mú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ní ṣeréṣeré. Àwọn people ìfẹ́ gba ìlú ní. Bó ṣe ń pa Boko Haram ní Boko Haram ń pọ̀ sí. Ẹ wo gbogbo àdúgbò Haram táwọn sójà pa ní bóyá àná ọlọ́pàá wọn àbí ìjẹta, èmi ṣẹ̀ṣẹ̀ rí fídíò yẹn lánàá ni. Ẹ wo àdúrà àwọn weapons burúkú tó wà lọ́wọ́ àwọn people tí wọ́n gbà. Lára àwọn weapons tó gbà lọ́wọ́ àwọn Boko Haram, Nàìjíríà sójà ò lè gbé ìbọn ẹyọ kan. Níbi tí ìbọn yẹn wúwo dé, tí wọ́n ti to ọta ìbọn sínú ẹ̀, kọ́ máa yin ọta yẹn láti àárọ̀ dalẹ́, kò ní tán wọ́n kọ́ máa yẹn lọ ni. Ẹ̀dẹ̀ wa àwọn Nàìjíríà sójà, fídíò wà ń ta, gbogbo wa là ń rí. Tó bá ti lọ sójú ogun Boko Haram títí báyìí, ibẹ̀ lọ sí máa mú walkie talkie, tó máa pé operation kìnìkan, bullet is finished, bullet is finished, we need help, bullet is finished. Ẹni kí Boko Haram wà lójú ogun rí, kí Boko Haram sọ fún yín pé bullet is finished, we need help. Ṣẹ́rí bẹ́ẹ̀rì, ìbéèrè ni, ẹ fún mi ní fídíò ibi tí Boko Haram ti fèsì Nigerian soldier, tí Boko Haram ti wọ́n sọ wàláhì bullet is finished, mi ẹni náà fún bullet here, bring them. Ibo la ti rí rẹ̀? Wọ́n sẹ́ máa gbọ́ táwọn Nigerian soldier máa pariwo, ọ̀tá ti tán o, kọ́ bá wọn kó ọ̀tá wá, kọ́ bá wọn kó ata wá. Bẹ́ẹ̀ dẹ̀ làwọn Boko Haram ní ọ̀tá tí ò lè tán nínú ìbọn, kọ́ máa yìn látàárọ̀ dálẹ́ báyìí.
tó bá yìn fi dọ̀sán ẹ̀yin tó yìn fún lẹ máa padà sá lọ gbà kí ló dé kíní yóò stọ́ọ̀pù ọ̀tá wọn ò ní tán o. àwọn weapons yìí làwọn pípọ̀ ìgbàjọ lọ́wọ́ àwọn Boko Haram tó ṣẹ̀ṣẹ̀ pa iye ò tún wá ní kó di lọ́la ẹ má tún gbọ́ pé àwọn Boko Haram tún ṣọṣẹ́ níbì kan lẹ́ni August 3rd yìí wọ́n ti ṣégè 10 fún wọn ní Ondo kódà wọ́n gbé gbajúmọ̀ kan nílùú Ondo mọ́ wọn tán lólórin ní musician ni àwọn olórin abúlé wọ̀nyẹn wọ́n gbé ìkan lọ lẹ́ni báyìí wọ́n ti kó wọn lọ. ẹjọ́ níbi tá a bá dé yìí tí àwọn àgbààgbà fàyè bá kọ̀ tó bá láwọn ò ní gbọ́ àwa ọ̀dọ́ ta mọ̀ wípé yes a ní ọjọ́ ọ̀la tó dáa a níbi tó dáa tá a ṣe ń lọ a dẹ̀ fẹ́ jèrè láyé wa ká tó kú kí ló dé táwọn ò padà lọ tọ̀ àwọn baba ńlá baba wa lọ nínú ilé pé ẹ wá ohun tẹ́ fi ń ṣe agbára lórí wípé yọ̀kọ́ rí fi ìrí àwọn tó tẹ̀lé olúùlù ó dẹ̀ du onísun ẹ̀jẹ̀ ẹ wá ní kò sóògùn ńlẹ̀ Yorùbá ní kò ságbára àwọn agbára yẹn ló yẹ ká wá ọba wa kó síta a nídìí help ìjọba mọ́ a fẹ́ fight battle àwọn Boko Haram spiritually agbára wà ní ilẹ̀ Yorùbá ogun wà ní ilẹ̀ Yorùbá ogun ajẹ́bí tó tún confirm gidi kí Bíbélì yìí tó fọhùn kí Kùránì yìí tó dún ìṣẹ̀ṣe ti ṣe yes lọ ó ti dára ló ti ṣiṣẹ́ lọ rẹ́kẹrẹ́kẹ́ wá ìtàmọ́ wá jẹ́ kí àwọn kan máa confuse wa wípé kò sí nǹkan tó ń jẹ́ ogun kò sí nǹkan tó ń jẹ́ ṣẹ̀ṣe irọ́ ni wọ́n ń pa ọmọ àlè ni wọ́n ti mọ̀ wípé àwọn mùsùlùmí tó sọ fún yín wípé kò sí nǹkan tó ń jẹ́ ṣẹ̀ṣe ti mọ̀ wípé àwọn gbogbo lórí ọmọ àlè ọmọ Burkina Faso ọmọ Niger ojú gbogbo wa ló ṣe ń bíbá wèrè èèyàn nìkan ló máa ní kò ṣọ́ọ̀kì òun nígbà tá Alájà Kaola a whole Islamic preacher tó gbajúgbajà káàkiri àgbáyé nígbà tó máa jẹ́ kó yé wa wípé ọmọ Yorùbá kọ́ ni generation àwọn ṣé Nìjẹ́ àbíbo nìyá làwọn ti ṣẹ̀ wá ṣé kò shock a lot of people tó gbọ́ interview tá Alájà Kaola grant a lot of people ló shock wípé so ọmọ Sudan yes ṣé Sudan àbí Mali l'Alájà Kaola pera wọn àwọn èèyàn wọn rìn ìrìn àjò wá sí ìlú Ìbàdàn ni wọ́n tẹ̀dó síbẹ̀ tọ́mọ fi pera wọn fún yín lọ́mọ Ìbàdàn lẹ́nu ṣé irú àwọn òye lè máa ní kọ́ nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ṣé irú àwọn òye Mali God bless you àwọn tó wo távíù yẹn nìyẹn ọmọ Mali l'Alájà Kaola mo dẹ̀ fẹ́ràn ìyá yẹn bí ojú ìjọ́ tí mo gbọ́ báyìí mo fọwọ́ kan bojú mi nípa ayé mi tèmi bá mi Alájà Kaola tí mo nífẹ̀ẹ́ tí mo máa ń respect gan ọmọ Mali ni báwo ni wà Alájà Kaola yẹn ló ṣe ní go against ìṣẹ̀ṣe Mali tó ti wá ṣé ṣẹ̀ṣe lọ́ fi dá wọn níbẹ̀ ṣé ìṣẹ̀ṣe ni wọ́n kọ́kọ́ dá ní òòṣà tó kọ́kọ́ sìn ní olùgbàlà tí wọ́n kọ́kọ́ ní Mali ṣebí Kùránì ni wọ́n gbé dání níbẹ̀ nínú sì wà nínú Kùránì wọn òun tó bá ti ṣẹ̀kọ́ pa ẹni kò sí lọ kábọ̀ ńbẹ̀ kò sí kí ni mo pè kò sí lọ kábọ̀ níbẹ̀ now irú Alájà Kaola yẹn sì wọ́n máa sọ fún yín wípé Allah nìkan ni kò sóògùn ẹ dẹ̀ believe ẹ tún wo Lágbàjì nígbà táwọn fà Lágbàjì bàbá olóṣùkà ńlá bàbá ń bá yẹn nígbà táwọn náà máa tún sọ bí táwọn náà ti wá wípé àwọn bàbá àwọn gangan tó bá sọ pé generation àwọn náà tún dárúkọ country tó ti wá àwọn náà dẹ̀ máa sọ fún ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ kan Yorùbá wípé kò sóògùn ẹ dẹ̀ máa tẹ̀lé wọn ìyẹn náà tún láwọn oṣù ọmọ Yorùbá ṣùgbọ́n Àgbàjì làwọn tẹ̀dó sí làwọn fi ń kílèmù ọmọ Lágbàjì lọ́ṣà sọ gbogbo ẹ̀ bákanbákan ṣé kò yà yín lẹ́nu ṣé kò ṣọ́ọ̀kì yín ìbéèrè ni o ṣé kò ṣọ́ọ̀kì yín ṣé irú gbogbo àwọn aṣiwèrè èèyàn bẹ́ẹ̀ yẹn I'm not calling Alájà Kaola aṣiwèrè and I'm not calling Lágbàjì aṣiwèrè o I'm talking about àwọn tó ń sọ wípé kò sí kinní ni o not those two people o ẹ má ṣì mí gbọ́ o because wọn ṣẹ̀mí èèyàn mi dẹ̀ ni wọn I love them ṣé irú àwọn ààyè tó wá jẹ́ amukú mẹ́kan nínú wọn yẹn wọ́n wá máa sọ fún èèyàn wípé kò sí nǹkan tó ń jẹ́ Islam kò sí nǹkan tó ń jẹ́ kinní kan ti mọ̀ wípé kò sí nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe
ẹ ti mọ̀ pé atọ́nipa ni wọ́n. Gbogbo àwọn àáfàá ńláńlá tó máa ń sọ wípé kò sí ìṣẹ̀ṣe, kò sí ògùn, mo expect wípé kò yẹ kó jẹ́ kó mú Wàsílà lọ ságbolé Olóòlù pé wọ́n lọ ṣe tuntun fún. Ó yẹ kí gbogbo wọn mú wọlé Alwali yìí, kí wọ́n jókòó sórí kí lẹ tí pé kí ni wọn tó máa ń jókòó sí yẹn, kí ló máa ń pè tó ti yan lọ́fílà, kí ló máa ń pè kí ló máa ń jókòó sí yẹn, kó wọlé Alwa, kó dẹ̀ jókòó sórí awọ, kó bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà, kó wá mú Wàsílà, kó mú sáàrin, kó wá máa ṣàdúrà fún, kí ìsun ẹ̀jẹ̀ dẹ̀ gbẹ fẹ́ọ́, kálàáfíà dẹ̀ ẹ̀yin tún gbé kọ́mẹ́ǹtì yìí dé ní ẹ̀wẹ̀ wá pa mí lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ pẹ́ lórí prógráàmù yìí, kí ìsun ẹ̀jẹ̀ dẹ̀ gbẹ kó dẹ̀ tán. Ṣùgbọ́n instead of that gbogbo wọn kárí wọnú ni o. Àwọn dẹ̀ ni wọ́n wàásù tẹ́lẹ̀ wípé ẹ má gbà o, kò sí nǹkan tó ń jóná lù o. Ẹ jẹ́ kí sáré fún wa ní fídíò àáfà kan. Ṣẹ́rẹ́ yìí tẹ̀ ń bú mi lórí TikTok, mo rí kọ́mẹ́ǹtì yìí o. Nǹkan tí ò ní jẹ́ kí n dá yín lóhùn ni pé òkú ayé ni yín. Òkú ayé ni yín. Tí ẹ bá kí n ṣe òkú, ẹ gbé fèsì yín jáde wọ́n náà wọ́n kẹ́ wá bú mi. Péèjì yẹn ẹ má private ẹ̀. Ìwọ tó kọ́kọ́ bú mi níbẹ̀ yẹn, ayé ní olórí burúkú ní ayé ẹ ti bàjẹ́. O gbọ́, ayé ẹ ti bàjẹ́, ní ìbànújẹ́ ọkàn ló wà. O ò lè rí mi kínú ẹ dùn, inú ẹ máa bàjẹ́ ni. Nígbà tí mo ti gba ayọ̀ lọ́wọ́ ẹ, mo gba ògo lọ́wọ́ ẹ, mo gba ìdùnnú lọ́wọ́ ẹ, báwo ló ṣe wá fẹ́rẹ́ ẹni tó bà tiẹ̀ jẹ́ tínú ẹ fẹ́ dùn sí? Inú ẹ ò lè dùn sí, wọ́n máa já poró ni. That is why tó fi ń bú mi. Ṣọlá ìkèsí tí mo fún ẹ, àbí ṣé mo parọ́ ni? Mo ti gba ayọ̀ lọ́wọ́ ẹ̀, mo gbògo lọ́wọ́ ẹ̀, mo gbàdùnnú lọ́wọ́ ẹ̀, mo gba ìfẹ́ ayé ẹ̀. Ìbànújẹ́ ló kù nínú ayé ẹ̀. Báwo ni wéèyàn bẹ́ẹ̀ yóò ṣe ní bú mi? Ó máa bú mi. Ó máa bú mi, kò sọ́gbọ́n. Ẹni tá a bá nà lára máa tà. Mo ti nà, mo nà tí ẹ̀ bàjẹ́. Kò lógo mọ́ nínú ayé. Kò lógo, kò láyọ̀, kò ní dùnnú. Inú ìbànújẹ́ ọkàn ló wà. Gbogbo ohun tó yẹ kó máa jẹ́ dùnnú fún ló jẹ́ dùnnú fún èmi ni mo fi ń ṣarayigi ní ìlú Canada. Báwo wá ni òṣèré máa bú mi tó bá ti rí mi lórí ètò? Ó máa bú mi pé ẹwọ ẹni tó gba ògo òun. A máa sunkún ni. So that is why tó fi kọ́mẹ́ǹtì tó ń bú mi. So àwọn set of people tẹ́rí tó ń bú mi bẹ̀ yẹn èèyàn, àwọn tí mo gba ayọ̀ wọn ni o. Mi jiyàn. All deserve àti bú mi because mo ti gba ògo ayé wọn lò. Mo gba ìdùnnú ayé wọn lò. Mo sọ wọ́n sí kòròfo. So ìbànújẹ́ gorí ẹ̀mí wọn láyọ̀ mọ́. That is why tó fi ń bú mi. Ẹ wá bá mi gbọ́ fídíò yìí. Ẹ wá gbọ́ ohun tá à ń fa ìsọ̀. Olóòlù ẹ̀yin Olóòlù ẹ̀yin Ìbàdàn, ẹ lọ kàtàn Olóòlù, ẹrú ni Olóòlù, ẹrú kọ́kọ́ olóòlù Ìbàdàn. Ṣé ń gbọ́? Èyí tó máa Ìbàdàn. Apá kan ló sọ yẹn o. Fídíò ni mo play fún yín o. Fídíò ni mo play fún yín o. Àáfà kan ló sọ bẹ́ẹ̀ yẹn. Ẹ gbọ́, àáfà kan ló sọ̀rọ̀ yẹn. Ẹ̀yin sẹ́ẹ̀tì mi, àjọ jẹ́ youth. Mo ń bẹ̀ yín, ẹ má listen sáwọn àáfà yìí. Ẹ má listen sáwọn pásítọ̀ gan. Bí mo ṣe rẹ̀ mi ò ń ṣe oníṣẹ̀ṣe o. Mi ò ń ṣe oníṣẹ̀ṣe. Ìgbàgbọ́ mi nínú Jésù Kristi ni pẹ̀lú Bíbélì mi. Ṣùgbọ́n mo tẹ̀lé ọ̀rọ̀ Bíbélì mi pé ẹ fi ti Késárì fún Késárì. Oníṣẹ̀ṣe ò lè sọ pé òun fẹ́ ṣe anything sí kí n sọ wípé mo fẹ́ lọ ṣàyànjú wọn. Ọlọ́run gan máa lóun ò mọ ẹ̀mí rí ni tí n bá dánwó ẹ̀ wò because kò rán mi iṣẹ́ kí n má fọwọ́ síbi tó wọ́n ń gbé. Àwọn tí so kọ́ là á fàṣẹ pé wèrè yẹn ò lè kọ́mẹ́ǹtì kò lè bú mi mọ́ nígbà tí mo ti sọ ohun tó ṣẹlẹ̀ tó fi ń bú mi. Mo gbọ́kọ lọ́wọ́ ẹ̀, mo gbọ́mọ lọ́wọ́ ẹ̀, mo gba gbogbo ògo ayé ẹ̀, gbogbo ìdùnnú ayé ẹ̀, mo wá sọ́ di kòròfo ṣáná. Kò lè bú mi mọ́, ó ti sá lọ. Èmi ò ní ẹ má wá ẹ má bọ̀. Ẹ mọ̀ pọ́n mọ̀ Ìbàdàn pọ́nbélé ni mí. Mi ní kọ́bọ̀dù aṣọ, mo ní kọ́bọ̀dù ọ̀rọ̀, ẹ̀yin wèrè. Àáfà ló sọ eléyìí tẹ́ ẹ̀ ń gbọ́ yìí o, ẹ̀yin èèyàn. Àáfà ló sọ eléyìí
wípé ẹrú ni olóòlù ṣùgbọ́n gbà tí àáfà yẹn wá jẹ́wọ́ ọmọ kan fún Wàsílà àárá àáfà kọ̀ọ̀kan Lady K má rẹ́rìn àárí àáfà kọ̀ọ̀kan o nígbà tí Wàsílà di onísun ẹ̀jẹ̀ àárí àáfà kọ̀ọ̀kan o ẹrú ni olóòlù kí wá lóde tẹ́rú wá sọ ẹ̀yin tẹpẹ́rẹ́ ayé lọ́mọ kan because màá ṣì play video Wàsílà náà ó lọ́mọ bíbí ìlú Ìbàdàn lòun so ẹ̀ ń jẹ́ kó yé wá sí pé ọmọ kan ni Wàsílà ṣùgbọ́n Wàsílà ẹni tẹ́ pé lọ́mọ àlè ó jẹ́ Wàsílà níyà kó kọ jẹun ara ẹ̀ ni ẹ bá mi sọ fún àwọn àáfà tí wọ́n jáde fún olúùlù wípé tó bá ti bí yálà ìyá bàbá ńlá wọn re tó bá ti mọ̀ wípé ẹrú òun ló lóòlù tó ti mọ̀ wípé olóòlù kò lóògùn kò ní nǹkan kan kí wọ́n lọ ní ọdún mi tó bá tún ti fẹ́ ṣe kọ́ tìyàwó wọn síwájú kọ́ má ti àwọn ọmọ ọlọ́mọ mọ́ kọ́ má ti àwọn ọmọ ọlọ́mọ mọ́ ìyàwó wọn ni kọ́ tì síbẹ̀ wọ́n máa lọ kí ìrun yẹn wọ́n á lọ kí ìrun yẹn ìjẹ́ tó bá jẹ́ wípé ohun tó yẹ ká máa ṣe ní ilẹ̀ Yorùbá a bá ń ṣé ẹ̀sìn mùsùlùmí gan ṣó máa dún tó máa tàpá sí tó máa sọ̀rọ̀ òdì sí tó bá jẹ́ pé àwọn tí wọ́n sọ pé àwọn wà ní ìcháàjì ẹ̀sìn mùsùlùmí ní ìlú Nàìjíríà wọ́n ṣe kí ni wọ́n ṣeré agbẹ́jẹ́mọ́wọ́ wọ́n ṣe jẹ́jẹ́ wọ́n sọ ẹ̀sìn mùsùlùmí kó sọ di ẹ̀sìn ìbànújẹ́ ṣé ó máa di ohun táwọn máa sọ wípé àwọn Muslim ló ń pa àwọn èèyàn ní Nàìjíríà mà tìgbà tá a ti ń pariwo orúkọ Jésù ní Nàìjíríà ṣé orúkọ Jésù ṣó gbé wa orúkọ ànábì wá lọ mọ̀lúd wá lọ tàgírì wá lọ mọ̀ṣúdì wá lọ gbogbo ẹ̀ ṣúdì wá lọ àìsùn ìjó ṣiṣẹ́ tó bá sì sọ wípé ohun tó ṣì protect wa ní ilẹ̀ Yorùbá lénìí òun ni wípé àwọn baba ńlá wa wọn gbàgbé kíní ìtọ́ wọ́n sì ń ṣe díẹ̀ irú ẹ̀ lọ́dún olúùlú tó ṣe ọdún olúùlú tó ṣe wọ́n ń fúlù mo ti understand nǹkan tí TikTok mi ń gbé wá ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ nípa TikTok tẹ́ ló ń confuse mi mo ti understand iye èrò tó bá ti wò mí òun ló sọ fún mi kó di èèyàn báyìí ó di èèyàn báyìí views so ẹ̀yin tẹ́ ẹ̀ sọ wípé torí mò ń sọ̀rọ̀ ló sọ fún mi no views ló ń kà fún mi kó di èèyàn báyìí ó di èèyàn báyìí á dá fún yíjàre màámi tẹ́ ní bẹ́ẹ̀ ni náà ẹ jẹ́ ká continue láti máa gbọ́ àáfà ìlọ ọdún olúùlú tí wọ́n ṣe yìí wọ́n fi súre fún ìlú ni wọ́n fi ṣépè fún ìlú tí ẹ bá dẹ̀ lọ wò dáadáa ọdún olúùlú tí wọ́n ṣe yìí ṣẹ́rí ẹ ó jẹ́ nǹkan tó jẹ́ wípé ó yẹ kó tún ṣí àwọn ọmọ Yorùbá níyè pé ẹni sùúrù ó yẹ kó jẹ́ nǹkan tó tún máa ṣí àwọn ọmọ Yorùbá níyè wípé agbára ń bẹ nílẹ̀ Yorùbá tòótọ́ èèyàn ò rí olúùlú sójú àwọn ọmọlẹ́yìn olúùlú lórí ó dẹ̀ di onísun ẹ̀jẹ̀ straight away láì ṣe pé ó fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ Jésù àbí kan ìṣẹ́tí aṣọ olúùlú ó di onísun ẹ̀jẹ̀ ibi tó yẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá ká ti máa sọ pé agbára wà ní ilẹ̀ Yorùbá gbogbo agbára táwọn èèyàn rò bí yóò ti kú kọ́ya lọ jí dìde àwọn eléyìí nìkan gan ti tó láti lọ jagun fún wa láì lo sójà kankan láì lo AK-47 àbí lo AK-100 àwọn nǹkan wọ̀nyí ti tó láti kó ikú àti àrùn kúrò ní ilẹ̀ Yorùbá àwọn àfáà iná lọ pé ìrẹ̀wẹ̀sì ọkàn bá gbogbo àwọn òòṣà ilẹ̀ Yorùbá tó fi di wípé wọn ò kí ń ṣe ohun tó yẹ kó ṣe fún wa nílẹ̀ Yorùbá ẹ wo gbogbo ọdún tó ń ṣe nílé Ifẹ̀ kò sí ojúmọ́ kan kí wọ́n má ṣe ètùtù nílé Ifẹ̀ ètùtù tó ń ṣe nílé Ifẹ̀ kí ló dá lé lórí nítorí ilẹ̀ Yorùbá ni kí ilẹ̀ Yorùbá lè gba àlàáfíà kí ìlú lè tùbà kí ìlú lè tùṣẹ kéku ké bí eku kéyẹ ké bí ẹyẹ ìdí tó ṣe ń ṣe gbogbo àwọn ètùtù yẹn nìyẹn o bákan náà tẹ́ bá dọ̀dọ̀ bàbá wa Láàfin Ọ̀yọ́ ó dá mi lójú wípé bàbá náà máa ní àwọn ètùtù tó máa ṣe ètùtù títí wọn ò kàn ṣe ètùtù aláṣẹ hàn ni gẹ́gẹ́ bí àwọn alálẹ̀ ṣe kíni bó ṣe fi àṣẹ tìyẹn lélẹ̀ ká ní ètùtù aláṣẹ hàn tó máa ṣe tí gbogbo ayé máa rí tí alálẹ̀ yóò dá fún wọn ní Ọ̀yọ́ ni
wọ́n á máa ṣe náà, à á máa rí gbogbo ẹ̀, à á máa rí wọ̀nba tó bá yẹ ká rí, bó ṣe jẹ́ pé à ń rí àwọn díẹ̀ tí wọ́n ṣe nílé Ifẹ̀, à ń rí online. Kí àáfàá kó wá máa sọ fún yín, ẹ̀yin ọmọ mùsùlùmí òdodo, lọ sọ fún àwọn àáfàá wọ̀nyí pé orí wọn ti yí. Ó yẹ kẹ́ lọ sọ fún wọn pé orí wọn ti yí, because kéèsì Wàsílà, case study tó lágbára ni láàrin àwọn mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe. Kéèsì tó ní agbára ni láàrin mùsùlùmí àtọ́níṣẹ̀ṣe. Ó yẹ kí gbogbo ẹ̀yin tẹ̀lé àwọn àáfàá kẹ́ fi kéèsì Wàsílà kẹ́ fi pe àwọn àáfàá yìí, kẹ́ fi pè wọ́n lẹ́jọ́. Wípé wáì tí wọn ò wo Wàsílà sàn tó wá jẹ́ kó padà máa fi odidi ẹran wẹ̀ fún Wàsílà, ẹ̀jẹ̀ odidi ẹran báyìí ni wọ́n rọ́ lé Wàsílà lórí. Wàsílà ti da apárikolodo. Kí àáfàá kan dẹ̀ máa sọ fún yín wípé olúùlù ẹrú ni, ẹ jẹ́ àtúbọ̀ gbá àáfàá ìdí ẹ̀ sí. Èyí tó wá jẹ́ ẹrú nínú àáfàá àti olúùlù, ẹ̀yin tẹ́ bá mọ̀ nínú àáfàá tó ń sọ̀rọ̀ yìí àti olúùlù, èyí tó bá jẹ́ ẹrú tòótọ́ nínú wọn, ẹ bá kọ sí comment section. Àwa sẹni tó jẹ́ ẹrú lọ́dọ̀ ti tèmi, àáfàá yẹn lẹ́rú, olúùlù gangan òun lolúùlù tó ní ìlú, tó nílẹ̀ Ìbàdàn, tó nílẹ̀ Yorùbá, olúùlù lọmọ kan. Mo mọ̀ pé ìyípa sọ pé bíyà torí Lady K jẹ́ ọmọ Ìbàdàn ló ṣe support, no, anywhere tó bá ti gbé ìṣẹ̀ṣe jáde nílẹ̀ Yorùbá, I will give them my full support. Èso máa Ìbàdàn kí ló ń pè lólóòlù, ìjẹ́ pè ní olóòlù, ìparun ní jẹ́ bẹ́ẹ̀, máa dísú rẹ̀ fún yìí. Ondo. Mo ti ní mi ò fẹ́ máa ṣe pé mọ̀, ṣùgbọ́n ìyàwó àáfàá yìí ti burú. Last ẹ̀yẹ yọ. Tí bá parọ́ ẹjọ́ ẹ já mi, ṣé ìyàwó àáfàá yóò burú? Last àáfàá tó ń sọ̀rọ̀ yìí, orí ẹ̀ ti burú, ojú ẹ̀ lẹ́wọ̀ yìí. Láti máa sọ fún yín wípé ìparun lolúùlù, ìparun fáwọn aláìgbọràn bí irú tí Wàsílà ṣe, ṣùgbọ́n Wàsílà láàánú gbà kó parun. Ìparun fúnra ẹ̀yìn àáfàá òmùgọ̀ báyìí, ẹ kó àwọn ẹlẹ́yà yín síta kọ́ lọ́wọ́ lúùlù. Ìgbà yẹn la máa mọ́mọ́ kọ́, la máa mọ́mọ́ àlè. Gbogbo ìtẹ̀kọ̀ ń jami ẹnu, tẹ̀kọ̀ ń sọ kótókótó ọ̀rọ̀ lórí social media yìí. Ọ̀lẹ ni yín. Tẹ́ bá mọ̀ pé tó gbagbá sùn lọ́yẹ́, you don't see him. Tí ẹ̀yin tẹ́ wà lórí TikTok bá fẹ́ wọ àáfàá yẹn, àfi kí n gbé olúùlù kúrò lẹ́yìn mi. Òun ni. Ẹ bá ń bẹ̀bẹ̀, ibẹ̀ ni olóòlù ń bẹ. Wọ́n kó lẹ́rú wá sí ìlú Ìbàdàn ni. Ipò ẹrú ni olóòlù wà tó fi dé Ìbàdàn. Ó tó di pé òde ajé ni ló wá kalẹ̀ sí. Báwọn náà òde ajé wá ìgbà kan nílẹ̀ Ìbàdàn. Nígbà táwọn olóòsì ní ìkẹtẹ́tẹ́ fi ń tẹ̀sí wọn tẹ́lẹ̀, náà sọ bẹ̀ntì fún ìmọ̀ tẹ̀sí àwọn pẹ̀lú pé ká máa gbé olóòlù. Ẹ bá lọ kàtà eégún náà, èyí ṣe lẹ Yorùbá ní oríṣi eégún, ẹ lọ yẹ̀wò bẹ́ẹ̀. Eégún ẹ̀ máa jẹ àwọn náà fẹ́ lé àwọn bá. Ṣé ti rí wípé ẹ̀sìn Islam pọ́blẹ́mù ní nílẹ̀ Yorùbá? Ṣé ti rí wípé ẹ̀sìn Islam àdánwò ló jẹ́ nílẹ̀ Yorùbá? Ṣé ti rí wípé ẹ̀sìn Islam ẹ̀sìn àgbákò ni? Because tí ò bá ṣe bẹ́ẹ̀ ni, kí àáfàá kan dẹ̀ bọ́ síta kó dẹ̀ máa sọ eléyìí wípé olúùlù ẹrú ni, wọn kò lẹ́rú wá sí ilẹ̀ Yorùbá ni. Àáfàá, èyí tẹ́ bá mọ àáfàá, ẹ bá mi share programu mi sí. So tíra tó bá fẹ́ sà, kí lẹ tún ti máa ń pè é, àwọn nǹkan tó máa ń kà yẹn, tó bá fẹ́ kà, tó bá fẹ́ fi ránṣẹ́ sí mi, mo wà lé nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan kan. Ẹ bá mi send programu mi sí àáfàá yẹn, èyí tẹ́ bá mọ àáfàá yẹn, ẹni mo sọ fún wípé ọlọ́pọlọ eku ni. Ìparun àti wàhálà ló sì jẹ́ ní ilẹ̀ Yorùbá. Olúùlù òde ẹnu ọ̀nà yín o. Ẹ ń ṣe tajud, ẹ ń ṣe mọ̀lúd. Olúùlù ní ẹ má ṣọdún yín. Just 24 hours kẹ́yàn dẹ̀ fún olúùlù. Ẹ bọ́ síta, ẹ bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀. Ó yẹ kí ojú máa ti gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ wà nínú Nàìjíríà, àti Yorùbá mùsùlùmí o, àti Haúsá mùsùlùmí, àti Fúlàní mùsùlùmí, àti Yíbò mùsùlùmí, gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ jẹ́ ọmọ Nàìjíríà, ó yẹ kẹ́ máa dáwọ́ bojú, kẹ́ máa ṣe kíni, kẹ́ máa tìjú.
because orúkọ tẹ ní orúkọ ìyè ni orúkọ ìgbàlà ni òun ló fi pa thousands of people nílùú Nàìjíríà òun ló fi kidnap ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òun ló fi disbarge àwọn innocent children nílùú Nàìjíríà. ó ti di ẹ̀mí ló tẹ́ ti gbọ́ wípé òòṣà wọnú ilé lọ kóyàwó níyàwó àbí lọ kó ọmọ lọ́mọ. ó ti di ẹ̀mí ló tẹ́ gbọ́ wípé àwọn pásítọ̀ kidnap àwọn ìyàwó níyàwó kidnap ọmọ lọ́mọ. ó yẹ kójú máa ti ẹ̀yin mùsùlùmí yẹn kó yẹ kété máa bá wọn fa wàhálà kankan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. tí ẹ̀yin mùsùlùmí bá ń bára yé jà fine kò sí ṣòro bẹ́ẹ̀ but wípé ẹ wọ́n sọ wípé ẹ̀sìn kan o kò dá o kò tó sí àwọn mùsùlùmí Nàìjíríà lẹ́nu. ẹlẹ́rú lolúlù olúlù fi àjùlọ wọn bàbá ńlá kú bàbá payín ara àjùlọ tó fi wọn bàbá ńlá bàbá yín tó fi wọn àwọn àǹfààní àgbààgbà tó ti gbé kúránì kẹ́yìn ṣàgínní ṣàgọ́ yìí kẹ́ tó dáyé wọn máa gbé kúránì òun ni tó ṣe fún Wàsílà òun ni tó ṣe fún Wàsílà and I'm very sure pé ìbí ìnú yín tún ṣì máa tẹ́rí sí no going back nìyẹn máa wá jẹ́ ẹ̀mí ìyá lọ sí kí ni problem ẹ̀yin mùsùlùmí Nàìjíríà wà nínú ìgbèkùn wàhálà ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà àgógún Boko Haram ṣẹ́ sọ kùránì yín kalẹ̀ kùránì ló fi ń pa àwọn èèyàn kùránì ló fi kidnap fi kùránì yín gbàlà fi stop àti máa kidnap àwọn èèyàn dẹ̀ tún máa condemn ṣẹ̀ṣẹ̀ ṣé wọ́n fi ṣe yín ní ẹ̀yin mùsùlùmí ṣé wọ́n fi ṣe yín ní kí ni ìṣòro ayé yín kí làdánwò ayé yín irú wàhálà wo lẹ kò sí ṣé wọ́n ṣépè fún yín ni ṣé wọ́n ṣépè fún ẹ̀yin mùsùlùmí yẹn ni wọ́n máa ní kó má jẹ́jẹ́ sí ẹ̀yin ẹranko àfà yóò dé stop ẹ̀ síbù wọn lọ fẹ́ ṣọdún olúlu ẹ bọ́ sí tẹ bẹ̀rẹ̀ sí ní pariwo at the end of the day ẹ máa wo títóbi Ọlọ́run ọba Elédùmarè tó dá gbogbo wa sínú Nàìjíríà yẹn ṣé mo pa jùlọ lọ́lọ́run fi hàn yẹn mo wo interview Wàsílà kan lẹ́nìí tí mo fi lè fi gbogbo ẹnu sọ fún yín wípé Wàsílà ò kú wọ́n ti interview ẹ̀ lẹ́nìí Wàsílà ní kó ló má jẹ́ kéèyàn rí ìjì ayé ó ní because ìjọ tí kinní yẹn ṣẹlẹ̀ òun lọ sí ṣọ́ọ̀bù òun ò ṣí ṣọ́ọ̀bù ẹ mọ̀ wípé àjùlọ lọ́lọ́run fi hàn yín àfàtẹ́ máa sọ pé kò sóògùn yẹn àwa wish kó jẹ́ ọmọ àfà ńlá kan ní irú nǹkan tó ṣẹlẹ̀ sí lédè ìṣẹ̀lẹ̀ sí kó jẹ́ pé òun lọ́lọ́run fi ṣe pàṣọ fi nà ẹ̀yìn àfà yẹn bóyá orí yóò bá tiẹ̀ wá lọ pé ọmọbìnrin yẹn sọ̀rọ̀ láàárọ̀ yìí ó lóun ò kú ẹ̀yin ti TikTok ojú ò mà ní tìyò ẹ bá da láìkì bó ó ní àfẹ́rifáì o mo ti mọ̀ pé láńgbèjì tí mo lò lẹ́ẹ̀kan yẹn a máa fẹ́ ní iṣu pẹ̀lú ẹ̀ nípa wọ́n gbàbálẹ̀ àwọn ọmọbìnrin tí mo sọ yẹn mo ti mọ̀ mo sọ tó báyìí lẹ́mí ẹ sọ fún mi pé Obama ti lo English ò bá ti sọ Yorùbá o ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ lọ́ọ̀fù bò ẹ bá dáàbò. ọmọ Wàsílà yẹn ní pé kó ló má jẹ́ kéèyàn rí ìbànújẹ́ ìdààmú ayé ni ọmọ yẹn ń ké ni interview tó ṣe láàárọ̀ yìí Wàsílà ò kú Wàsílà wà láyé kò dẹ̀ ní kú àdàgbà dògbò kò ní rí ìpọ́njú kò ní rí dààmú àmọ́ bàbá padà wá dífá fún wípé àfikún dì yóò ṣà déédéé ara ẹ̀ ní iye tẹ̀lé bí fẹ́ kó padà ṣẹlẹ̀ sí kó padà sọ pé kó dì ìyá òòṣà kó lọ rárí Ṣàngó àbí orí Ọbàtálá àbí nǹkan kó padà ra fún pé bẹ́ẹ̀ ló ṣe lè gbádà gbádùn ayé ẹ̀ lọ́gbọ́gbó inú mi á dùn sí yẹn màá bọ́ ta wá promote ẹ̀ màá tún wá fi create awareness. lédi yẹn ní òun ògbó lòlù sójú ó ní kó lọ má jẹ́ kí yọra kó bá dábàá ni ó lóun ò tẹ̀lé sọ pé kó báyìí ló ṣẹlẹ̀ ó lóun kọ́ mọ̀ pé òun dé ṣọ́ọ̀bù jẹ́ òun ò ṣí ṣọ́ọ̀bù ó wá lọ sọ́dọ̀ neighbor ó wá lọ dúró sórí ilé neighbor ibẹ̀ ló ti ṣe fídíò àwọn tó tẹ̀lé olóòlù ló ṣe fídíò wọn láfẹ́fẹ́ olóòlù kọlù ó ṣe fídíò àwọn tó tẹ̀lé olóòlù ló post ló donísun ẹ̀jẹ̀ ẹ̀yin àfà yóò dẹ̀ lè tètè ràn ọ̀tún kẹgbẹ́ ránṣẹ́ sí àfìgbà tó fi ẹ̀jẹ̀ ẹran wẹ̀ ẹ̀dẹ̀ tún ṣì ń bọ́ tẹ tún ṣì ń sọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá tàtà ìwọ tó bá jẹ́ mùsùlùmí tó mọ̀ pé ọmọkọ Yorùbá ní ẹ́ àáfà ẹ lọ yẹ̀ wò kó má jẹ́ pàtí Mali ló ti wá o àáfà ẹ lọ yẹ̀ wò kó má jẹ́ pàtí Niger ló ti wá o àáfà ẹ lọ yẹ̀ wò kó má jẹ́ àti Burkina Faso ló ti wá o
bẹ́ẹ̀ ni mo sọ fún yín because àwọn àfà Nàìjíríà sì wọn ò pé o àbọ̀ Nàìjà ni wọn o ẹ jẹ́ máa gbádùn àfà ìlọ ó yá. bí Benin Republic àwọn oníwọ̀n jà wọn lóde àwọn oníwọ̀n jìgá wa àwọn oníbàárà ajagun ìlú sani ọjà dé Ìbàdàn. ọlọ́lùlù ọlọ́mọ Benin Republic àwọn àfà yóò gbádùn ẹ kálẹ̀ wọn lọ́mọ Benin Republic lolúùlù wọn láti bẹ̀ ló ti wá wọn láti Benin Republic lolúùlù ti àwọn àfà yóò gbádùn pa. àtàwọn tí wọ́n kéde rẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ lágbàlagbà lónílé lólóyè nílẹ̀ Ìbàdàn tí wọ́n kéde olóòlù ní 21st century yìí 21st century yìí wọn ọ̀dà ìkẹ́kẹ́ mọ̀ ni. àkọọ́lẹ̀ wo ni ń bẹ pé olóòlù ń bẹ nínú tí wọ́n ń gbé jáde nílẹ̀ Ìbàdàn olóòlù tí ọmọ ẹjọ́ olóòlù 19th century lọ́sẹ̀ dé kí ló sì bí ìbò olóòlù ti wá Ìbàdàn kọ́ lólóòlù tí wọ́n bá máa gbé nǹkankan jáde tó fẹ́ máa jáde gẹ́gẹ́ nínú tí wọ́n fẹ́ máa gbé jáde ẹnìkan bẹ́ẹ̀ nù àwọn alágbára ńlẹ̀ Yorùbá Ayọ̀rìndé ni wọ́n gbé ṣèbọn ni ọba adéda kádàrá nígbà náà ṣèbọn ni wọ́n ń jà lórí àwọn òṣèlú tí wọ́n sọ̀rọ̀ bá anábì jagun gbé jáàmù ṣé anábì lógun jíjà ti bẹ̀rẹ̀ ni bógun ṣe wà ń jíjà nù ilẹ̀ Yorùbá náà wọ́n jagun bẹ́ẹ̀ ogun ni wọ́n jà náà tẹ́lẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n di ọlọ́lá tí wọ́n di lọ́ba ó dàjẹ́ bá lọ wò tàn gbèsè àwọn tí ń jọba dòní àwọn tí ń jọba lógun àwọn tí ń jẹ àwọn òye kọ̀ọ̀kan wọ́n jagun débi tí wọ́n ti lọ wọ́n padà dìtẹ́ ti dé eléyìí tó mú lọ eléyìí tó darí ìlú eléyìí wọ́n máa jẹ́lẹ̀ ìfàjẹ́ ẹ̀rí bí àwọn ilé tí ń jọba nílò àwọn kẹ̀kẹ́ wọn ní ìjọba àwọn tí wọ́n máa jẹ́ àwọn tó máa jọba rẹ̀ àwọn tó máa jẹ́lẹ̀ rẹ̀ àwọn tó máa jẹ́ gẹ̀gẹ̀ rẹ̀ bó ṣe wá rí láwọn ìlú káàkiri nù kì í ṣe tuntun èyí táwọn ọmọ tí wọn ìwá sí mùsùlùmí wá dé lónìí tí wọn múra kẹkẹkẹ arúgbó nǹkan gidi kan tó jẹ tuntun ni wọn sọ èyí tí ò ní túmọ̀ gbogbo ọ̀nà tẹ́gbẹ́ àwọn ọmọ Islam ọba tó ní yín náà wò yín Ànábì tí nínú Allah àlàyé lè dúró ní hàtà ìdá ọ̀dà wùdà mùsùlùmí a gbọ́dọ̀ mọ̀mọ́ sọ́lẹ̀ kọ̀ọ̀kẹ́ ni ilé ìgbé yẹn nìyẹn pẹ̀lú fífi Ọlọ́run àwọn tó lè àfẹ́tì náà àwọn bí irú yín tó ṣe pé Islam wọn náà òwúlẹ̀ jìlò tẹ́lẹ̀ lẹ́nu òfin gbọ́dọ̀ dákẹ́ Ọlọ́run fi lẹ́yìn ìjọ ilẹ̀ dáadù ẹ máa lọ kóra yín síbi dáadáa ẹ pàṣẹ dáadáa ẹ kọ̀ bàjẹ́ táwùjọ bá ti wà nípò tí wọn kọ̀ bàjẹ́ má bí ti máa rí nù tòkè yẹn jáde kó máa ṣe pé fẹ́ntọ́ sọ ló kọ níjọ súná nínú ṣe pé fọ́ mẹ́ntọ́ sọ ló kọ àìníla ká ìdí lẹ́yìn àbá ṣe ọ̀gẹ̀ ká sọ pé wọ́n ṣe ẹ̀kọ́ ṣe ọ ní ìkan lódojú kọ òsì tọkọ máa rẹ̀ ń bẹ̀ ẹ̀kọ́ sáàmù yóò mọ̀ débẹ̀. Ayọ̀rìndé yìí wà nú àwọn tọ́lọ́ ń lo sábà bí nílẹ̀ Yorùbá kẹ́ bá fẹ́ máa sọ̀rọ̀ ìtàn gan ìtẹ́lẹ̀ níbi ìdìbò nú ẹ̀ tèmi gbẹ́gùn náà ni ẹ tẹ́ síbẹ̀ kẹ́ yẹ̀wò mẹ́ wọ́n tọ̀ tán lẹ̀ Yorùbá náà bẹ̀. Oǹdó ní agbègbè tó ń pè ní Ọgbẹ́gì ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ ni olóòlù ń bẹ wọ́n kó lẹ́rú wá sí ìlú Ìbàdàn ni ipò ẹrú ni olóòlù wà tó fi dé Ìbàdàn tó tó di pé òde ajé iná wá kalẹ̀ sí táwọn àdó òde ajé wá ìgbà kan nílẹ̀ Ìbàdàn nígbà táwọn náà sì ní nǹkan kẹtẹ fi ń tírèsì wọn tẹ́lẹ̀ náà sọ bẹni tí wọ́n máa tírèsì àwọn pẹ̀lú pé ká máa gbé olóòlù tó bá lọ tàtà eégún náà èyí ń ṣẹlẹ̀ Yorùbá ní ọ́ríjì eégún ẹ lọ yẹ̀wò bẹ́ẹ̀ eégún ẹ̀ máa jà wọn náà bí àwọn bábà mọ́sẹ̀ ló ṣàlẹ̀ bí Benin Republic àwọn oníwọ̀n jà wọn lóde àwọn oníwọ̀n jì gara àwọn oníbàárà jagun yìí tí wọ́n dà nǹkan borí nígbà tó di pé àwọn Yorùbá súnmọ́ tápà dáadáa tẹ́jọ́ lọ́rọ̀ làwọn tápà fi tù wọ́n lójú dà àwọn arọ́ọ̀run ni wọ́n dà nǹkan borí láàrin wa lẹ́yìn tí pé tí wọ́n bá sọ pé mú rò pé arọ́ọ̀run ẹni tó gbégún ẹni tẹ́yẹ dáná lọ́sàn-án gan wọ́n àdá nǹkan borí lórí pé ọ̀dà àdá màmá ó dégún yóò di tí wọ́n sọ pé arọ́ọ̀run ń sàdúrà bára ayé lẹ́yìn tẹ́yẹ lórí ayé báyìí. no ẹ̀yin tẹ́ ń wò wá ẹ wá bá wa dá sọ̀rọ̀ tó wà lẹ̀ pẹ̀lú nǹkan tá a fà yìí sọ ẹ̀yin tẹ́ bá fẹ́ wá sókè lórí TikTok ẹ jẹ́ ń gbé TikTok súnmọ́ra mi dáadáa ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti kọjá ohun tèmi nìkan á máa dá sọ tí màá máa dá kún tí màá máa dá pa ẹ̀yin tí TikTok ó yá ẹ send request ẹ wá dá sọ̀rọ̀ tó wà ẹ ṣàgbọ́n tá a fà yìí sọ